orí tó ń kọ yẹn ẹ tó kọ wà ń bí. asiluli usuli bilariya. ẹni yẹn wà ní mọ́tò. barakatuhu amati jami. ẹni yẹn ò lọ́mọ́kàrí. al-ardi min kulli asab. ẹni yẹn ò nílé. dawman bihi natafakharu. ẹni tó bá wà gbé àfáàgbà wá padà pé àfáàgbà rẹ. bayna al-aajimi wal-arab. فخري بعلم يا مصدرا بشرى يا ذا خير تلاب عربية عبدية شيخنا تاج الأدب أدبية أبدية شيخنا لا تنسى أصلك يا فتى. Umrah Rafi mo mini rẹ gan mo mini rẹ. Ilmani. Ramadan yìí tá ń lọ yìí Umrah yìí wọ́n ní Rafi náà ń lọ. Ilmani ya ma tasi. ẹni tó kọ́ ni wọn kò dé mọ́gà rí kò ní mọ́tò rí kò kọ́lé rí. kul anu yabina mula takhaf. ọmọ fagba gidigidi. liladiri wal mugitari. bẹ́ẹ̀ni. Sheikh Labeeb al-almai. Rafi. asiluli usuli bilariya. àfààní bọ̀ yìí. barakatuhu amati jami al-ardi min kulli asab. Rafi. dawman bihi natafakharu bayna al-aajimi wal-arab. akramakum Allah. kọ́mọ pa mi tí n bá ti kú ẹ̀yin ọ̀dọ́ ẹ máa débẹ̀ ẹ máa bẹ lọ́wọ́ kí n sá máa kú ẹni kí n máa kú kò sí ọ̀dọ́ tí yàwó jẹ láyé ẹni tí yàwó jẹ lójú mi kò sí a máa tán síbẹ̀ Rafi o ti sí nìyẹn. Adabiyatu. o ti sí lẹ́yìn Umrah yóò kú mọ́tò. Alhamdulillah. bẹ́ẹ̀ni 50,000 naira Rafi oní tó ń kọ yẹn ẹ tó kọ ni gbogbo àgbáńlá ayé tá a fi ń kílèmù ìjà Àdàbíyà ẹ ti ń kọ ni. mi shaykhina tajil Adabiyatu abadiyatu mi shaykhina Adabiyatu abadiyatu mi shaykhina tajil Adabiyatu abadiyatu mi shaykhina tajil. kéésì àfa yìí ló kọrin yẹn. Allah. wàláhì àfàgbà wá sọ́dọ̀ ẹ̀rọ bá kọ́ ni pé gbèrò mi jáde fún wọn wọn lọ bá a ní ya níjọ́ tí mo gbọ́ orin yẹn mo ní ẹni tó orin yìí torí pé tí n bá gbọ́ nǹkan tó kí àmì Ọlọ́run wà ń bẹ̀ àmì máa ń sẹ́gìrì mo ní wàláhì tàlà mo ní orin yìí bẹ́ẹ̀ ni bí wọ́n ti wí mo ní àfa yìí kọ́lọ́kọ́ wọ́n bá a kọ́ ni Ọlọ́run ló ní ó yá Àdàbí ya gbé jáde bẹ́ẹ̀ ni mo sáà ń wọ kíkẹ́ ẹni tó kọrin yìí dà wàláhì tàlà bí wà wàláhì tàlà Ọlọ́run wọ lábẹ́ dákun kí ni ìfẹ́ kéèyàn nínú ó dà gbogbo yín Ọlọ́run jẹ́ kẹ́ jù mí lọ àmọ́ kẹ́mi náà mọ̀ rẹ̀ lu gate kí ló wà ń bẹ̀ a lè dá ayé ṣe oníkàrà a máa dàgbà ayé ìdá oníṣègùn gẹ́gẹ́ fúnra rẹ̀ àdúgbò tó ń gbé wọn ò ní gbádùn ẹ̀ mọ́ àfi kó lẹ́nu kẹlẹ́gbẹ̀ẹ́ ní ìtajọ́ máa gbélé bẹ́ẹ̀ ni àmín ọlá yín àbáwá Rafi mo mí nìrẹ ni o àìsàn bẹ̀rẹ̀ ni o Ọlọ́run bá ń gbọ́ àìsàn bẹ̀rẹ̀ ni ojú mi kọ́ ni ìyàwó jẹ ẹlẹ́kọ̀ọ́ kì í ṣe ojú èmi Labeeb kò kú kò mọ̀ sí láyé mọ́ kásì ní àìsí láyé lágbájá ní a fi ń jẹ wa ó dáa ju kò wọ́n láyé lọ́kàn ní lójú yín ẹ bá a sì dà ológun ẹ̀kọ́ yìí kì í ṣe èmi Labeeb ana tájú ilé Adabi. Allah hayatahu. àbá ó ti lọ nìyẹn ǹdẹ́ mi wá sẹ́lẹ̀ mi yìí nìyẹn mo ti ń ṣe lọ yín sọ̀kalẹ̀ nìyẹn mo fẹ́ sàfẹ́ gbé ẹdẹ́bẹ̀ náà ni ẹni tó kọrin yìí nìyẹn gbogbo Àdàbí àgbàgbà láyé onítàn lòdì sí ni ẹni tó wá kọrin Ọlọ́run wá wọlé àfa gbà wájú Ọlọ́run Alhaji Olohunlalaro yìí àkòfẹ́ ọmọ Kẹ́hìndé Olohunlalaro
Arosadini of a land fún bàbá mi mọ́mọ́ of bàbá mi ni bàbá mi bẹ́ẹ̀ Saraki Adini ti àwa Raodotul Abror intavi káwọ́ mọ́rí nípa yín Ọlọ́run ní ṣe fún yín. Amina ya Allah. Amin. ẹ bẹ́ẹ̀ ṣe ń fọ́n oore bí ẹni pé kì í so pé ẹ̀yin náà ń rówó yẹn ni. Ọlọ́run ó dẹ̀ mọ́ tó kàn lọ́rọ̀ yín o ó mọ bá a ṣe ń wò kẹ́ ẹ ti tóbi tán yìí Ọlọ́run ẹ̀yin mọ́ bí tẹ́ kù sí báyẹn. Wàláì tàláì gbogbo tó tẹ bá ti ń wá Ọlọ́run kò ní jìnnà ẹ̀ máa rí kíákíákíá. Amina ya Allah. Yàrá tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí ọmọ ìlú mi ni Ìnísà ìlú mi ni wọ́n ń kí mi ìyá yìí òun ló dá tẹ̀ fi rí báyìí ó sì wà yẹn tí o bá ní gbà kẹ́ ẹ̀ ṣe kankan fẹ́ yẹn kankan àmọ́ àwọn tán rí bẹ́ẹ̀ nínú àwọn ìyàwó àwọn olówó tó jẹ́ pé yóò máa ka alábí pé kéyìí tọkọ rẹ̀ tó fẹ́ fún yẹn yẹn òun ni kó tó kó fún níjọ́ tí ilé yìí bá dá ẹ̀ ní eré yẹn pè torí ilé máa dá bá a sì wà lẹ́gbẹ̀ẹ́ ara wa yìí níjọ́ kẹlá fẹ́ra wa kù ó kọ ẹ̀ ń tọkọ rẹ̀ bá ṣe fún tí ó wà rí ọ. gbàmídà ń bẹ èyàn ní ti kú ayé náà ni ó wà ẹgbẹ́ ẹni tó wà tó ti ń búlọ̀kì àwọn yẹn yẹn Ọlọ́run á gbé ẹ̀kú lẹ́gbẹ̀ẹ́ nìyẹn òun gan ni ó lè ọ àwa tó wà jẹ́ ká jẹ àǹfààní ọkọ rẹ̀ ń àwa ló wà bẹ́ẹ̀ àwa ló kàdà wà bẹ́ẹ̀ ó rò pé ó ti mú pé ó ti dé ó dé Ọlọ́run ló dé fún ẹ níjọ́ tó lọ́wọ́ bá bọ̀ tu àwa ló wà ní ká wá jò ká bọ̀ dé padà àwa ní dé tó lórí ibú ni ọ. ìyá wa ní nìsa ẹ̀dẹ̀ gbà kọ́kọ́ yín máa ṣe rere báyìí lójú yín ẹ̀dẹ̀ gbà ẹ̀ mọ jáde ní ẹ̀kan náà nó ẹ bá ti wọ báyìí kò ní ṣe nǹkan mọ́. àmọ́ ẹni tó ṣe pé ọkọ rẹ̀ bẹ́ẹ̀ kún wa ní nǹkan òun ló ń búlọ̀kù ẹ̀ ẹ búlọ̀kù ẹ̀ ọ ní ẹ mẹ́gì nọ́mbà àwọn ọmọjà rè mọ́ wọ́ọ́rì máa lọ fi fóònù wa sí DND Ọlọ́run ó fi ọ sí DND. ẹwọ méjì ń ṣe tẹ́lẹ̀ ọ̀sẹ̀ náà ni ẹ o ìyá wa nínú sá ìyàwó alájí wa olóore wa Olohunlalaro wàláhì oore sí wa ń wí o torí òun ṣe báwa náà àmọ́ tabarẹ́ ń tó lè ná àfẹ́ kú fún ẹ ní problem. Amina ya Allah. mo rí pé ẹ dáa gan àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn tẹ kó lẹ́yìn gbogbo wọn tán fún yín tí bá ń wojú èèyàn báyìí kọ́mọ́ sọ̀rọ̀ mọ́tòmọ́tì wí àwọn tẹ́tẹ̀lé yìí wọ́n ń gbádùn lára yín wọ́n ń gbádùn lára yín ẹ bá dẹ̀ kó yẹn tó báyìí tí sànù wọn àánú lè wọnú ayé ẹ Ọlọ́run ọba wàá ń dà wọ́n fàá tí wọ́n lè gé mi láyà lámùá ìlàhùwà àwọn nǹkan míì tẹ́ ẹ̀ ní tọ́gbàrá yín ò kálá yín láyé Ọlọ́run ó já sọ́ọ̀bù rẹ̀ fún yín. mo wí bẹ́ẹ̀ látẹ̀mí mi kó bá ń ṣe bẹ́ẹ̀ fún yín. mo ti ń ṣe tẹ́mi ó ṣe nìyẹn torí àfáà yìí mo ti mí ní àfáà yìí bàtọ́ wa kí mẹ́mu ni ọ̀bọ ire ọwọ́ tẹ́ ọ lónìí o sì àgbà kàn mí lónìí ó tún wá kọ kínní wọn tán kò gbé rẹ̀ hàn èmi mo kọ́ ó jù lọ fàdà bíyà gbogbo wa wà ń lò gbogbo àdà bíyà àwa ń lò kó ó tún kọ́ mí Allahu Akbar afa wa Arosophy ìmọ̀ òní jẹun yá. Amina. ìmọ̀ òní jẹun yá. Amin. èyí ò lè ní màláyé kó jìyà tọ́nù ò ti kàn ní àbí kò tí ì pàdé olóore tiẹ̀ mọ bẹ lọ́hùn kọ́ máa pàdé mi lójú oorun mọ bẹ lọ́hùn èyí ò rí mi lójú oorun rí kó ní òun fẹ́ lọ tún oorun sùn ò ní fẹ́ jí bẹ́ẹ̀ ni because Rasulul khairi ni mi ò kí n ba nǹkan jẹ́ kódà ọ̀tá mi ti ń bá mi jà tí ma tún lọ́nà òde ma tún ṣe fún wàláhì ẹnìkan láìpẹ́ wọ́n ń discuss ọ̀rọ̀ rẹ̀ ní ìfẹ́ sọ wọ́n ní èèyàn yìí mo ní tí ma kódà ìjẹ́ ẹ̀rin èmi àjẹsẹ̀ àṣẹ sọ̀rọ̀ kẹta ní ìjẹ́ ẹ̀rin ó jọ mọ́rọ̀ tẹ́ nípa mi sọ yìí wàláhì ẹni yẹn sì ni mo ń bá jábàá lọ́wọ́ báyìí mo lè bá yanjú ọ̀rọ̀ rẹ̀ fún wọ́n á sọ pé Ọlọ́run wọ́n láǹtí mo ṣe yìí nǹkan báyìí ń bà mí lè bá yanjú ẹ̀ ẹni yẹn gan ò lè expect mi torí ẹni tó fẹ́ kí máìkì kò lọ́wọ́ tiwa ni wáyé tó máìkì tó gbé fún mi ò lè gbá náà máìkì tó gbé fún mi ò lè gbá mẹ́rin tó gbé fún mi ni ẹni tí wọ́n rí Allah Ọlọ́run yìí ni Allah
máìkì tí wọ́n ti tó ó lè gbà ó sì gbà àwa la ní ó lè dọ̀la kan fún ọ àtúntí wa bẹ lọ́wọ́n làkàlẹ̀ ń bi wá wa wọ́n lè fún yàn lónìí kan tó fún lọ́la tí o bá ti ṣètò nílò ọlọ́run wọlé akẹ́mi ò sílò má jẹ́ kí máìkì ò bọ́ lẹ́nu wọn láíláíláíláí. Amina ya Allah. máìkì ò bọ́ lẹ́nu alájà gbàdì sí ìzákìlà àmà báàdù wúwa àti ìbùhà tẹ́mání àmà báàdù níbi kan alájà gbàdì sọ̀rọ̀ ni àmà báàdù alájà gbàdì sọ̀rọ̀ níjọ́ tó ń bẹ lọ́wọ́ wọn ò sílò gbogbo ọmọ ọlọ́mọ náà sọ de yẹn ẹdúyọ ọmọ wọn kan tí o gba ayé mọ̀ kan tó kú ẹdúyọ ọmọ alájà kan ẹ fún lẹ́yọ̀ kan tọ́ni àwọn oníṣẹ́ wa sí mbẹ́ ẹ sọ ẹyọ kan gbogbo àwọn bàbá sọtọ́ nìyẹn nítorí pé wọ́n dá ya síbẹ̀síbẹ̀ náà ta ló mọ̀ wọ́n pé ọmọ ẹ̀dẹ́gbà ni pé ń ṣe wá sí o àgbáyé ni ọmọ kéwú ọlọ́run wọlé àpé alájà àgbà ọ̀gbọ́n máa kìlẹ̀ nù àwọn èèyàn gbogbo tọ́lọ́run fún wọn tí ó táyọ̀ fi pin tó fi lóyún ayé ti tán lónìí má jẹ́ kí máàkì kò lẹ́nu yín. Amina ya Allah. mo bá àdúgbò kébì náà èmi náà mọ̀ wọ́n mo bá wọn sí wọ́n bọ̀ mí ń tira afa kama yìí máa ń dáná fún wọn tó máa ń kún wọn yẹn bolúwa kúrú báyìí èmi àtàbáyé fẹ́ jáńjọ kan ìfẹ́ yàrá jẹ́ ká wá ní àná ń sunmú náà wọ́n ń sun bò ó àná ní lọ́ọ́ gbàtí àwọn ọ̀dọ́ alomọ́tà kò fún mi alomọ́tà lọ́wọ́ òyìn tira bá ń jí wọn gbàtí wàhálà kò tẹ̀sán kékeré dẹ́kìnì yẹn oní pákó ni bíbí gbàtí mò ń mi gbogbo ẹ̀ bá ta ni àwọn wo ni wọ́n ń jà àwọn ìrìnàjò àgbà kódà bí ilé bá fẹ́ wó pẹ̀lú kẹ́hìn ọmọ sọ̀rọ̀ afa àkàrà àgbàjì ni káfa náà wọlé afa àgbàjì ni wọ́n á jókòó báyìí wọ́n á jókòó ẹ̀mí oníṣẹ́ òbí onígi báyìí ni tí a onígi báyìí ni bá jókòó n bá wọ fáwọn báyìí ni yóò dà o ẹni wọlé wo wàláyé yọ náà wọn wá ní kí n tún gba àwọn ọlọ́dọ̀ àwọn alómọ́tà njọ jimá ni olóòótọ́ bàbá ó yẹ ká sinmi jọ yẹn àtẹ̀sẹ̀ kó nù gba ansaru mi ta tẹ̀lé fi butu bulu wọn yẹn èmi wá ní ìfẹ́ wọlé wọn ní ìyẹn tí lè rí wọn báyìí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ darí wá sí ni níbo tí mo wà mí lónìí wàláyé rí wọn rí wọn ilẹ̀ wa mí wọn á ní kí n wọlé mo padà wá padà sọ́dọ̀ bàbá alómọ́tà wọn kàrà fún mi náà kọ́mọ́tò làrírí yẹn tí mo fi kéwú báyìí lè kéwú àwọn náà fún mi kúnkún báyìí ni mọ̀kọ́mọ́tò wọn máa ń kọ àdàbí àtẹ̀yìn báyìí àwọn kúnkún báyìí ni báyìí ni o ò lè ní láíláí wọ́pẹ́ ọlọ́run wọlé abẹ́ máìkì òní kù lẹ́nu yín. Amina ya Allah. ṣé o sọ fi ẹ máa múra umra àti gbà yẹn nìyẹn àti máa gba mọ́tò ẹ máa wọ̀ rí ẹ wo ẹ sáà má bínú àwọn tẹ́jọ wà báyìí ọlọ́run lé ní kéènìkan yọjú yín lọ ẹ má bínú ẹ ogun nìyẹn ẹ má dunu sóore yẹn bí bàtà bí kàtẹ́ nídìí tí ẹ bá ti ṣe bí ké tèmi dà ò ní rí tiẹ̀ gbà tèmi dà yẹn gbàgbé tèmi dà wọ́n mọ̀ ọ́ fún ọ ní ọlọ́run rí ẹ kò gbé fún ọ ní gbogbo àwọn tèmi dà láyé ọlọ́run fún ọ kò tó fọmọ wọn àwọn tó máa rí báyìí táyé péjọ lórí ọlọ́run sì bá wọn àfa àgòrò ní àjọ kéwù ní ọlọ́run ó máa fọlọ́run lẹ́bi tó yá wèrè ní sọ́kò mọ́ tó kàn lọ́rọ̀ rẹ̀ ni tí o fi pérò jọjọ lórí ẹlòmíì tí bá ń béèrè èrò wọn nígbà sọ fèrò níyà lọ́jà ó rè èrò nísì ọlọ́run jẹ́ ṣubú. Amina. ẹ lọ́jọ́ kulẹ̀ náà anabi Muhammad sallallahu alayhi wa sallam. bàbá mi afágbà bàbá wa gbà oníkun kéwù falala gbogbo wa yìí nínú ọjọ́ náà dá wa yìí ọmọlàjẹ́ sí wọn wọ́n tún wá máa kíkà lóku bẹ́ẹ̀ pé sẹ́ẹ̀tì ni wá àwọn kan wà tí wọ́n ṣẹgbẹ́ wa o ṣẹgbọ́ àwọn kan wà tí wọ́n ṣẹgbẹ́ wa o àwọn ẹ̀ ti da sẹ́ẹ̀tì pọ̀ àwọn bàbá yìí bẹ́ẹ̀ gbà tán bí wa gẹ́gẹ́ náà ẹ̀sẹ̀ wọlé kéwù tiwọn wọ́n ti pẹ́ o màmá mi wá tún jẹ́ ìjọ wọn ìyá mi lára ọjọ́ wọn ni màmá mi àwọn ẹlẹ́gbẹ̀fẹ́ wọn sí mi lẹ́mìí àní òun wá sàtà látù wa lọ́dọ̀ onígun kéwù àní kò wá sàtà látù wa àfa mi nù onígun kéwù àfa ìyá mi ẹni tí ìyá mi bá dẹ̀ láìkì máa láìkì ń tọ̀hún yẹn àfa ìyá mi bàbá wa gbọ́ ní kékeré mo kí n gbọ́ bàbá sẹ́wù yá sí ọlọ́run jáde bẹ́ẹ̀ bàbá mi àgbàlagbẹ́ mi ọlọ́jẹ́ mi yóò gùn àfa wa gbà.